ìkan nínú àwọn àáfàá àwọn jẹbọ, kódà ó wà nínú wọn tó ṣe pé ojú ìyá ẹ̀ ni wọ́n fi ṣe oògùn ìsọ̀yè fún. Ààrẹ ni tí wọ́n rí nǹkan mọ́lẹ̀ sí chọ́ọ̀chì ẹ̀ àbí mọ́ọ̀sì ẹ̀ térò fi pọ̀ gan-an. Bẹ́ẹ̀ ẹni tó ṣe pé igi ni wọ́n gbìn sí àkàtà ẹ̀, bí èso ṣe ń jáde lórí igi yìí bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ kíwèé ó ṣe máa pọ̀ sí. Ọ̀rọ̀ méjì ló wà, ìṣẹ̀lẹ̀ méjì dẹ̀ ló wà. Àwọn ìṣẹ̀lẹ̀ kan á ṣẹlẹ̀, inú ló gbọdọ̀ kú sí, kò gbọdọ̀ dé síta. Bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ kan á wà, inú ilé lẹ gbọdọ̀ ti sọ ẹ̀ gbọdọ̀ sọ níta. Kò síbi tí wọn kì í dáná ẹ̀ka alẹ́ o. Bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò dọ́gbọ́n sọ̀rọ̀ gbèsè ayé ẹ̀. Ọgbọ́n tí kálukú dá sí ló yọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ló máa dájọ́ ọgbọ́n tí kálukú dá sí tiẹ̀. Wo ẹ̀dá ò lè tàn èèyàn méjì, ó lè tàn àwọn èèyàn kó tún máa tàn Ọlọ́run. Wọ́n ń pè nǹkan kan ní ẹ̀san, táwọn olóyìnbó ń pè ní karma. Bí èèyàn bá ṣaburú, báyé rí bí ò rí, ọ̀rọ̀ tẹ́yìn èèyàn bá sọ kọ́ ni ó san lẹ́san. Ìgbà fúnra lára ẹ̀ á san kálukú lẹ́san. There is a perfect accounting system in the universe where everything is to and fro exchange of energy. No one is above that law. Law wo ni mò ń sọ? Ẹ̀san. Àwọn tí wọ́n dá social media kalẹ̀ fún wa, a máa ní ipa tó jẹ́ positive, a dẹ̀ máa ní ipa tó jẹ́ negative. Ṣùgbọ́n kò ní í dá kó ṣe wípé religious leader àwọn ni wọ́n á tún máa wá portray negative aspect of media. So the essence of religion, the essence of worshiping, the essence of leadership is to portray all positivism in all aspects of life. However, there is no perfection. Ṣùgbọ́n tó bá ṣe pé èébú làwọn rí ní gbogbo ìgbà ní kí àwa alálàáfà bẹ́ẹ̀ bá tàbùkù bára yín, ẹ̀ ń tàbùkù bá Islam, ẹ̀ ń tàbùkù bá Ọlọ́run tó dá wa. Bó tiẹ̀ jẹ́ pé àbùkù ò lè bá Ọlọ́run, ṣùgbọ́n kò sí nǹkan míì tàbùkù ò lè bá. Enough is enough. Kẹ ṣe pé fáfá lágbájá lónìí, kẹ dráàgì àfá àtàmẹ̀dò lọ́la, impact wo ló fẹ́ fún Islam? Gbogbo àwọn bàbá tẹ̀ntì ẹ̀ ń sọ̀rọ̀ sí i, ẹni tó nífẹ̀ẹ́ Sheikh Kamaldeen a máa ṣépè fún Sheikh Adam, ẹni tó nífẹ̀ẹ́ Sheikh Adam a máa ṣépè fún Sheikh Kamaldeen. Ẹ jọ̀ọ́ ṣé ẹnìkan wà tí ò ríṣẹ́ ṣe nínú àwọn bàbá méjèèjì yìí ni? Ní ilẹ̀ tí àwọn bàbá méjèèjì ti jáde, ilẹ̀ yẹn ò tí ì produce irú wọn before them and after them. Ṣé kò yẹ ká fà sẹ́yìn ká ròyìn pé ibo làwọn bàbá yìí ti yan orí tiwọn? Àbí kéwọ́n náà kọ́ ni wọ́n ké ni? Àti ìrí ọmọ kéwọ́n bíi tiwọn tó lè tó wọn. Kódà kò tí ì sí ọmọ bíbí inú wọn tó tó wọn. Gbàgbé pé kí wọ́n yín ní boro, kò sí ọmọ ilé kéwà bí ọmọ bíbí Sheikh Adam tó tó Sheikh Adam. Kò dẹ̀ sí ọmọ ilé kéwà bí ọmọ bíbí Sheikh Kamaldeen tó tó Sheikh Kamaldeen. Àwọn àkàndá ènìyàn, èébú wọn kò tọ́ sẹ́nikẹ́ni. Ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n bá ti ń tan náà tẹ̀, ọ̀jọ̀gbọ́n tí ò bá lè sọ̀rọ̀ ìfẹ́, tí ò bá lè sọ̀rọ̀ ìgbémọ́ra, tí ò bá lè sọ̀rọ̀ kí irú iná bẹ́ẹ̀ kó kú, then maintain silence. Kí ọ̀pọ̀lọpọ̀ kó dákẹ́. Àtàwọn àfáà 25, 30, 35 years ìjọ oníkálukú dáyé tó ń bá wọn bú Sheikh Adam, tó ń bá wọn bú Sheikh Kamaldeen torí pé onífẹ̀ẹ́ nìkan. Wo bí kéèyàn nífẹ̀ẹ́ àfáà kan ó lè sọ̀yàn dó lórí ibú tí ò bá ṣọ́ra. Ìfẹ́ ló máa rò pọ̀ ní, ṣùgbọ́n ó ti ń ba kádàrá ọ̀la àti tàwọn ọmọ tiẹ̀ jẹ́. Níbi ká nífẹ̀ẹ́ làákà ìwà mẹ́ o, tó o bá ti ṣépè fún opposite side yìí ò tí ì sọ wípé o stand strong. Àwọn ọ̀jọ̀gbọ́n máa ń balance ni, wọn kì í jagun bí ẹrú. Ẹni tí ò bá lọ́la òun ló máa ń tẹ̀lé báṣubàṣu. Kò sí oríire níbi kí ilé méjèèjì máa jà, kò sí àpọ́nlé fún ìlú tí wọ́n ti wá níbi káwọn méjèèjì máa jà, kò sí àpọ́nlé fún àwọn ọmọ wọn níbi káwọn méjèèjì máa jà, kò sí àpọ́nlé fún àwọn ọmọléèké wọn níbi kí àwọn méjèèjì máa jà. Tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ náà, báwo la ṣe fẹ́ preach Islam wípé ẹ̀sìn Islam ẹ̀sìn sùúrù ni, ẹ̀sìn Islam ẹ̀sìn ìfaradà ni, ẹ̀sìn Islam ẹ̀sìn ìkónimọ́ra ni, ẹ̀sìn Islam ẹ̀sìn àtúnṣe ni. Mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé àwọn bàbá méjèèjì Sheikh Adam àti Sheikh Kamaldeen wọn kì í ṣe pride ìlú tí wọ́n ti jáde nìkan o, pride gbogbo àgbáńlá ayé ni wọ́n. Èébú àwọn méjèèjì ò dẹ̀ sí lẹ́nu ẹnìkan. Èébú Sheikh Adam kò sí lẹ́nu ọmọ kéwù àbí ọmọ bíbí Sheikh Kamaldeen al-Hadaf. Ọmọ tó bá ṣe bẹ́ẹ̀ ọmọ àbùkù ni wọ́n kì í tóbi níran wọn. Èébú Sheikh Kamaldeen al-Hadaf kò sí lẹ́nu ọmọ kéwù àbí ọmọ bíbí Sheikh Adam. Ẹni tó bá sọ bẹ́ẹ̀ wọn kì í tóbi nínú wọn. A máa ń rí ọmọ àlè nínú ọmọ téèyàn bá bí o. Wòlíì Ọlọ́run bímọ kò túmọ̀ sí pé ọmọ ọkọ ni, ó lè jọ wọ́n lẹ́jẹ̀ kó jọ wọ́n lójú, ṣùgbọ́n kó má jẹ ọmọ tiwọn. Wọ́n máa ń bíyàn bímọ nínú ayé tá a wà yìí. Ó tó mọ̀ ló mọ̀, ó mọ nǹkan míì. Ṣé ìròrí tí ẹ ò jí doni? Kí ló dé tí ọmọ ànábì Núhù sọnù? Ògbọ́n tọ́lọ́ sọ fún bàbá yìí ni innahu laysa min ahalika. Ó ní kò sí nínú ẹbí rẹ̀. Ṣọ́mọ àlè wá lọ́mọ ànábì Núhù. Àbí ká kẹ́fí síyàwó ẹ̀.
ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ ẹ jẹ́ ká ṣe sùúrù nínú ẹ̀sìn Islam tá à ń practice nílẹ̀ Yorùbá kí a má bàa kó àbùkù bá ẹ̀sìn wa ṣùgbọ́n àbùkù ò lè bá Ọlọ́run gbogbo ẹni tó ṣiṣẹ́ lónìí tó ṣì wà láyé o ò tí mọ̀ bóyá iṣẹ́ máa dọ̀la tíṣẹ́ bá wá dọ̀la tó bá dàgbà tó bá kú o ò tí mọ̀ bóyá iṣẹ́ máa lẹ́yìn o iṣẹ́ àwọn tó ti lẹ́yìn òun ló ń fi èpè ló fi ń defend nítorí kí wọ́n lè bà ní grand ṣé lórí fídíò àtàwà yìí mídíà máa tán impact ló máa ṣẹ́kù láwọn bàbá tí wọ́n ní legacy without advertisement àwọn wá rí opportunity tí mídíà kó wá sínú yàrá kan tó yẹ kó lò ó kó utilize ẹ̀ láti lè manifest tó nítumọ̀ sínú ìgbésí ayé tiẹ̀ ṣùgbọ́n torí pé o nífẹ̀ẹ́ bàbá kan o wá ń ṣépè fún bàbá mi ọ̀la tiẹ̀ náà ń ṣéèkì o. The superiority of a subject is not only stupid, it is fatal. O ní mọ̀ lónìí tó bá dọ̀la ìgbà sọ fún ẹ bó ṣe lò ní ẹ̀.